àgbà tí lọ ìsọnù o mọ̀ràn kìsà mọ̀ràn yeye. àgbà tí lọ ìsọnù o mọ̀ràn kìsà mọ̀ràn yeye. patronize before you know, experience is the best teacher. Oníkọ̀ fún ẹ, oníkọ̀ fún ẹ. Ẹ̀gbọ́n ẹ fún sẹ́. Ṣé mi ò lè bá ẹ sá lọ́rọ̀ náà èrè èjì? Ṣé mi ò lè kó gbà ń kọ́ ní iṣẹ́ wa ṣe? Òun lọ́mọṣẹ́ bọ̀. Àríyìn ní iṣẹ́ wọn àìmọ́ kí ló ṣẹlẹ̀. Olùkọ́ ni kó sáré mọ́ ẹ fún sẹ́. Ṣé kọ́ láàrin ní iṣẹ́ wọn àìmọ́? Wọ́n ní pé kí n rán o, wọ́n ní pé kí n rán o. Ó ṣàtì wọn ṣọ kí ló ń ṣe aṣọ mi tó máa ń rán ọ̀bàdàn tó ní kí tó rán lé. Ẹni ò ṣáà ń ṣaṣọ mi. Níbo kí ló ṣẹlẹ̀ tá a máa jẹ wọn láàrin wọn sí ọkàn bí ẹni kúrò tí kò wá sí máa lé ẹsẹ̀. Ìyá wọn a máa pa wọn, ìyá wọn bí wọn dá, wọn bí wọn dá máa jẹ a máa láàrin wọn ni wọn bí wọn dá. No be juju be that. Fúnkẹ́! Fúnkẹ́! Mo ti rán. Baṣọ wa ta. Yeah.